gbogbo wa la wá gbọ́ news pé wọ́n dágun mi padà láti ilẹ̀ mímọ́ láti Saudi Arabia tó yẹ kó tiẹ̀ tíra ìpò wọn ọ̀dọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tó ti mọ̀ pé ìjọba Saudi ti bá nù torí lọ́dọọdún àwọn tí ìjọba Saudi bá ń wá tàbẹ́ni tí wọ́n bá ti ban á wà lórí list wọ́n wà lórí watch list orílẹ̀-èdè wọn sì mọ̀ pé ìjọba Saudi kò fẹ́ rí àwọn eléyìí o àwọn kan bẹ ìjọba ò fẹ́ rí wọn ni ó yàtọ̀ sí àwọn ọ̀daràn kan bẹ títí wọ́n jẹ́ grade 1 tíjọba fẹ́ mú sílẹ̀ wọn ní sọ àwọn yẹn jáde àmẹ́ni tí wọ́n fẹ́ rí tán bínú sí torí pé investigation ò ti parí lórí ọ̀rọ̀ ẹ̀ mọ́ wọ̀lú wa mọ́ bàlú wa jẹ́ bó ṣe bàlú yín jẹ́ nínú òfin tiwọn ló máa ń yà mí lẹ́nu gbogbo àwọn àfáà tán máa ń sọ̀rọ̀ loosely lórí internet wọ́n àmọ́ pé gbogbo nǹkan wọ̀nyí ní ìjọba Saudi ń sọ́sà kódà ẹrú ọlọ́nkan ó lọ sí embassy UK lẹ́nu ọjọ́ mẹ́ta nítorí nǹkan kan paste sórí internet loosely tó nǹkan lérò pé òun bẹ́ẹ̀ nìkan lórúkọ jẹ́ ó dẹ̀ paste ẹni tó lọ sí interview ní UK àwọn tó ń bí ní UK office lẹ́kọ̀ọ́ wọ́n mọ̀ bí léèrè ní pé so mẹni tó ń jẹ́ báyìí ó lóun mẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ kí ló fà á tí wọ́n fi gbórúkọ ẹ̀ sínú nǹkan báyìí wọ́n deny ènìyàn ní UK visa nítorí internet kankan lọ paste loosely tí òun mọ implication tó paste àwọn àfàlẹ̀ Yorùbá ẹja sọ́ra ẹnu ń pààyàn ẹjẹ mú méjì àbí mẹ́ta wá nínú bí 100 ní tí kò méjì fẹnu kọ àkọ́kọ́ tó bí ìjọba Saudi lójú ní kọ́mẹ̀ntì ẹ̀ lórí ọ̀rọ̀ Hamas àtìjà àwọn Israel tí ń lọ lọ́wọ́ ní Gaza tó criticize ìjọba Saudi pé àwọn ló yẹ kán gbèjà àwọn ló yẹ kán ṣe kíní kẹ́mi náà bá sọ àsọjù lórí ẹ̀ àwọn ló yẹ wọ́n ṣe kíní kan àwọn ló yẹ wọ́n ṣe kíní kan bí ṣe sọ ti Nàìjíríà loosely ló pé ìjọba Saudi dẹ̀ jẹ́ ìjọba tí ń wọ́n ọ̀nà àti upgrade ìlú wọn láti má jẹ́ kí gbogbo àgbáyé ó rí àwọn gẹ́gẹ́ bí alákatakítí gbogbo àfáà tó bá jẹ́ alákatakítí títí ẹ̀ bá ti burú jù tí wọ́n bá rí evidence wọn níjọ́ wọ̀lú wọn tàbí tá àfáà kan bá wà tó bá jẹ́ ẹni tó jẹ́ kó ti mú nǹkan míì mẹ́sìn tó wá wà mọ̀síwù tó hàn jù tí wọ́n wá rí evidence wọn níjọ́ wọ̀lú wọn wọ́n lè má mú sílẹ̀ wọn níjọ́ wọ̀lú wọn ní tó sọ yẹn ẹni tó jẹ́ pé ọmọkùnrin ìjọsí tó lọ Amẹ́ríkà ẹ ti máa rántí tàn kí wọ́n sọ délẹ̀ tó lọ sunlé onílé ná mi ìfẹ́ sọ délẹ̀ ẹ ti máa rántí ọmọkùnrin ìjọsí yẹn tí wọ́n mú sílẹ̀ l'Amẹ́ríkà tí ń ṣẹ̀wọ̀n dè ní orúkọ rẹ̀ ń bẹ lára wọn kan tí wọ́n ní mo kà á mo sì kálẹ̀ nínà pé ó dàbẹ̀ ni pé wọ́n ń dájú mi mọ̀ dodo bẹ̀ kọ́ lọ́wọ́ ṣàforíjì fún mi ẹni tó jẹ́ kó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ́n rí ọ wípé àwọn Boko Haram ìwọ ló ń protest wọn ìwọ ló ń lọ jókòó ti Boko Haram tí ń dúnbú àwọn èèyàn láti pàkọ́ pẹ̀lú bisimi láì bíjọba bá fẹ́ kó wọn ìwọ ló sọ pé rárá àwọn tíjọba bá kó ìwọ ló gbà wọn sílẹ̀ ìwọ yìí kan náà ló ń lọ bá wọn dúnadúrà láàrin ìjọba tó ti kọjá lọ kí Tinubu tó dé pé iye báyìí ló yẹ ká fún wọn ìjọba fún wọn lọ́wọ́ kan lè jẹ́ kí ló sinmi ìwọ ló ń dúnadúrà ló jẹ́ kẹ́mi sọ níbi interview kan tí mo grant fún gbogbo newspaper Nigeria ní April 6, 2024 gbogbo paper Nigeria ló gbé mo sọ bẹ́ẹ̀ wípé mo challenge Ṣẹ́gun mi kó mú evidence hadith kan wá tàbí Quran ibi tí Ànábì ti lọ negotiate àwọn terrorists tí Ànábì ti lọ bá wọn dúnadúrà let us see just a single evidence. Islam is against terrorism. Islam is against terrorism in all its definition. Allah. Islam ò fàyè gbà. Islam ò ní díẹ̀. Islam ò fẹ́ gbọ́. Ìjọba Saudi ò fẹ́ gbọ́. Torí wọ́n ní pé nǹkan yìí ń ba Islam jẹ́. Ó lè ń ba ìjọba Saudi gan lórúkọ jẹ́. Ìwà tó wá ń ṣe yẹn, ẹ wá dúró àwọn èèyàn tí ń pa ní Nàìjíríà. Tí wọ́n ò rí tí ò dá ń bẹ̀. Ó wá rí pé wọ́n ń jagun nílùú kan. Ìwọ yìí náà ló tún wá sáré gbẹnu sílẹ̀ pé ètò ẹ̀sìn bẹ̀ yẹn dáa. Ìyẹn ló wá jẹ́ kán wò pé okay double standard gélégbélélé. Eléyìí tí ń bẹ ní kí imú rẹ̀ ọ̀rá ìsìsìn bẹ̀. Àmọ́ orí mi tí wọ́n ń ṣe níbò mi ó wá fẹ́ lẹ orúkọ ìjọba Saudi mọ́ nítorí àdánwò lẹ́nu ẹwọ orúmọ̀nà tó ń wá bóyá níbi oṣù díẹ̀ sẹ́yìn táwọn IPOB tó ń dá wàhálà lẹ̀ ní ilẹ̀ Ìgbò tó wá mú mọ̀nà wá pé kíjọba ọ̀há ìbọn fáwọn ọ̀dọ́ ilẹ̀ Ìgbò kan náà kó máa jáde wọ́n jọ máa fà á ogun ló fẹ́ dá sílẹ̀ ó fẹ́ jó Nàìjíríà náà ni tó bá jẹ́ ìlú tá a ti ń lo òfin ni ó yẹ kíjọba ó ti gbé gbèsè gidi lórí irú àwọn ẹ̀dá báyìí wọ́n ń ba Islam lójú jẹ́ wọ́n ń ba Nàìjíríà lójú jẹ́ ni kí sẹ́ńtì Islam wí ohun lélẹ́yìí ìfàsílẹ̀ ìsànàkà. látàkùlà fàtúbùtàlà ìnàlìbàlà mùwákàlù bìlìmọ̀tẹ́kì ìnàlìbàlà mùwákàlù bìlìmọ̀tẹ́kì. ìyẹn làwọn fi sọ fún ìjọba Nàìjíríà constitution wa ni ẹ jẹ́ kó work ẹ fòfin ẹ̀sìn ilẹ̀ fáwọn ẹlẹ́sìn constitution tó jọ pawápọ̀ ẹ jẹ́ kó work ẹ jẹ́ kí corruption kú nínú ọ̀rọ̀ judiciary wa nínú ọ̀rọ̀ àwọn agbófinró wa ẹ jẹ́ kí corruption ó dínkù pátápátá ẹ jẹ́ kó fi work ẹ jẹ́ pé ẹni tí ó dáná kẹ́rù bà pé tó ń bá dáná òun ò lè lọ àwọn ọ̀daràn lọ Scott field lọ́daràn fi pọ̀ sí Nàìjíríà bẹ́ẹ̀ bá wa mójútó yẹn tán hàn ẹ wá bá wa dá sọ́rọ̀ ẹ̀sìn àbẹ́ ẹ bá yanjú ọ̀rọ̀ òfin gangan ẹni bá wa dá sófin ẹ̀sìn àbùsí ni o òfin gangan ni ẹ jẹ́ kó work òfin gangan ni ẹ jẹ́ kó sisi ọwọ́ ẹ̀ ìjọba Saudi Arabia òfin méjì ni wọ́n lò fa wọ́n lo òfin constitution lu wọn wọ́n dẹ̀ lo òfin sharia òfin constitution náà látara òfin sharia ni wọ́n ti fayọ àmọ́ wọ́n ní àwọn òfin kan tó permit wọn láti bá àwọn orílẹ̀-èdè àgbáyé ṣe pẹ̀lú àlàáfíà tó o bá fẹ́ jẹ bàbá ńlá yà lọ́wọ́ ìjọba Saudi má bá wọn dá sọ̀rọ̀ lu wọn má kọ́mẹ́ntì bad thing nípa ìjọba wọn tó o bá mọ̀ kọ́ wọ̀lú wọn any policy ìjọba wọn tó o bá ń criticize ìjọba wọn ọjọ́ tó o bá wọ̀lú wọn jọ́nà lọ́kà dánwò torí gbogbo tá à ń ṣe ni wọ́n ní translator fún wọ́n ní embassy ní gbogbo ìlú tí Islam wà wọ́n ń wọ́ọ̀kì gbogbo tí mùsùlùmí sọ
wọ́n dẹ̀ mọ kí ni kódà bí wọ́n bá petition lọ tí wọ́n parọ́ mọ́ yàn àwọn náà láwọn tí wọ́n jẹ́ translator wọ́n nìkan gbé kí ni ẹnìyẹn wá kan translate tó wí káwọn bọ̀ gbogbo eléyìí ń bẹ́lẹ̀ wọ́n ń sọ oníkálukú gbogbo ń tẹ́lifẹ̀ ní sọ wọ́n yìí a lot of people ló jẹ́ pé àìtí lọ Saudi ní òjò ọmọ pọ́dà náà ló ń wò ìjọba bẹ̀ wọ́n ń sọ gbogbo èèyàn ìfásílì sáà takula fatubutala innal bala muwakkalu bil mantiki innal bala muwakkalu bil mantiki. ẹ dákun gbogbo ẹ̀yin alálàájì tẹ́ ń bẹ nílẹ̀ mímọ́ advice lélẹ́yìí ìmọ̀ràn lélẹ́yìí fún yín lóòótọ́ ni pé àdìsí ànábì sọ pé adáhùjá àjùdù yóò fọ rahman man akramahum Allah wa man ahanahum Allah àwọn alálàájì àlejò Ọlọ́run ni wọ́n ẹni ọba pín wọn lé ń tọ́ wọn ra pẹ̀lú Ọlọ́run ẹni ọba yẹ̀yẹ́ àwọn alálàájì ó tọ́ wọn lórí yẹpẹrẹ látọ̀dọ̀ Ọlọ́run ìyẹn ló jẹ́ kíjọba Saudi kan sọ àwọn alálàájì dẹni àpọ́nlé àwọn tó yóò fọ rahman àwọn àlejò Ọlọ́run ọba oníkẹ́ wọ́n máa ń gbé alálàájì gẹ́gẹ́gẹ́ ní àwọn ọ̀ràn kéékèèké kan bẹ tálálàájì ó dà tí wọn ò ní wò bẹ̀ torí wọ́n gbàgbọ́ yí pé kì í sọmọ ìlú àwọn ọ̀ràn kéékèèké kan bẹ tí wọ́n lè fojú fòrú àmọ́ àwọn kan bẹ wọn kì í fojú fòrú láé ẹ̀yin tẹ́ ń bẹ ní Mẹ́kà bàbá tẹ́ ẹ bá wà lọ sógun ní tẹ́ ẹ kọjú mọ́ kì í ṣe gbogbo ẹni tó bá lọ Mẹ́kà ló máa ń padà sílé o àìmọye èèyàn tó lọ tó jẹ́ pé lẹ́yìn ọdún kẹwàá làwọn èèyàn tó rí tíjọba òun sílẹ̀ nítorí ọ̀ràn ìgbà tí mo ń bẹ níjọba alálàájì mo mọ ẹrú Ọlọ́run kan tó jẹ́ wípé nítorí ọ̀rọ̀ wọn gbógun olóró òun gangan kọ́ ló gbé ẹni ó gbé escape tó ó ti gbé lórí ọdún 5 ló lò kó tó padà dé kò sì ṣe ájì gan tó torí ẹ̀ lọ ṣe tí wọ́n bá mú ẹnìkan ní wọ́n fi ń sọ fún yín pé tẹ́ ẹ bá wà ní airport ẹ̀yin alálàájì ẹ má gba báàgì lọ́wọ́ anybody mo máa ń sọ fún alálàájì náà bá tẹ̀lé mi pé èmi gangan tí mo bá gbẹ́rù lọ má gbà lọ́wọ́ mi o tá a bá ti dé airport jẹ́ gbé nǹkan mi òun kálukú lọ́mọ tó dì mẹ́rù àìmọye ẹni tí ò gbógun olóró ti ń bẹ lẹ́wọ̀n tí ń sẹ̀wọ̀n dìsìn tó jẹ́ pé nìkan lọ́kàn gbé fún pé bá gbà lọ́wọ́ mò ń bọ̀ ẹni tó mọ̀ rí ọwọ́ pẹ́ ẹjọ́ wẹ̀rùn pléènì tẹ́ ẹ bá débi tẹ́ ẹ ti fẹ́ kọjá ní ọ̀dọ̀ àwọn immigration tí wọ́n bá bí ọ pé sẹ́ ẹjọ́ wà ní tẹ́tí sọ pé ìmọ̀ra rí ọ̀rẹ́ ìṣẹ́jú díẹ̀ nínú ẹ̀rùn pléènì lẹ́nu mi fi sọ̀rọ̀ ẹ̀dọ̀ rẹ̀ wọn ẹni tó dáná ọ sọ pé ọ̀rẹ́ ẹ̀hún ni wọn ó jẹ́ fẹ́ kún àwọn méjèèjì pọ̀ ó tètè dákun tọ́pa yín pọ̀ ní pé àmọ́ra rí o orúkọ tèmi ó pọ̀ wà ọ̀dọ́ra ẹ sì wo bá ṣe jọrin láti Nàìjíríà àjọrin ohun kálukú lọ lọ́dọ̀ọ̀tọ̀ ní apàdé inú pléènì ni bọ́ọ̀ bá sọ yẹn olúwẹ̀ lè dèrò ẹ̀wọ̀n Saudi òfin bá anybody ṣeré tó bá jáde nílẹ̀ mímọ́ ẹ̀mọ́ kíní kan dájú ìrún tó bá kíní Nàìjíríà tó gbalada ẹyọkan tó bá kíní ara Mẹ́kà tàbí ti Mẹdínà ó gbalada 1000 bó ṣe jẹ́ ládá àdìpèlé yẹn náà nìyà ó jẹ́ àdìpèlé tó bá ṣe lọ́ọ̀ nílẹ̀ mímọ́ pàápàá jùlọ àwọn tí wọ́n fẹ́ràn kan máa hẹ́ nǹkan máa píkì everything torí pàpà ní haram ní holy mosque orí pọ́ọ̀sì èèyàn tọ́já bá òun ẹni ó ní lọ bá mú tí ojú ọlọ́pàá báyìí lọ bẹ̀ pé píkì nǹkan lẹ̀ olúwa ẹ̀dọ́ lè ní ẹ̀ ó proof ẹ̀ ibi tó ti tó fi jẹ́ pé wọ́n lòun nǹkan tó bá jẹ́ nǹkan tiẹ̀ ni kò mú ntí kì í bá jẹ́ nǹkan tiẹ̀ jáwọn security tó wà ní charge ẹ̀ wá mú mo ti rẹ́ nìkan rí tí ń tọ̀ wá àjọ ń tọ̀ wá fún wájú mi mẹ́ni yẹn rí èmi náà rí bọ́ọ̀sì yẹn èmi fojú foru òun bẹ̀rẹ̀ ó mú bọ́ọ̀sì kò tí ì rìn ìṣẹ́jú kan tọ́lọ́pàá fífa akọ́fù yẹn fi gbé kóbi wọn ti ń tọ̀ wá ẹlòmíì lè ṣe kó mú jẹ àmẹ́ni tí yẹn bá gbámú kò ní lọ torí kì í ṣe gbogbo ẹni tó lọ ṣiṣẹ́ ájì ló jẹ́ ní ire màkúlù mọ̀ ní ajábáyé tí láì má burúurú. màkúlù mọ̀ ní ajábáyé tí láì má burúurú. ó lè bẹ́nu àwọn tó lọ ṣiṣẹ́ ájì fa ẹ mọ̀ pé àwọn Boko Haram apààyàn pọ̀ nínú àwọn tó lọ ṣiṣẹ́ ájì ni ẹ mọ̀ pé ìjọba Nàìjíríà gbá àwọn kan mú ní airport Nàìjíríà láwọn Boko Haram tiẹ̀ ti wá wọ́n pààyàn tán wọ́n gbowó jọ wọ́n fẹ́ lọ túbá nílẹ̀ mímọ́ àwọn kan bẹ tí wọ́n arrest ní airport àwọn kan bẹ tó jẹ́ pé ìjọba Saudi gan ni ó arrest wọn lánàá ní May 27 arákùnrin kan bẹ tó jẹ́ ọ̀kan náà àwọn àfáàgbà ní Iran ìjọba Saudi arrest ẹ̀ ni wọ́n deport ẹ̀ wọ́n arrest ẹ̀ wọ́n mú dúró nítorí àwọn tó ti fẹnu sọ nípa ìjọba Saudi ó rò pé òun ti mú jẹ ẹ lọ Google ẹ̀ ọ̀kan náà àwọn àfáàgbà ilẹ̀ Iran ni wọ́n mú lẹ̀ lánàá òde ìwọ tó lọ ṣiṣẹ́ hajj àwọn tí wọ́n ti ń gbèlú àwọn ẹni rẹ́pọ̀ nù àwọn tí wọ́n ń gbé ní tí wọ́n ń gbé ní tá à ń pè ní tẹ́kù ẹni rẹ́pọ̀ nù wọn o àmọ́ àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni wọn tó jẹ́ pọ̀ lọ́rọ̀ sí iṣẹ́ hajj lọ ṣe ló wá ń bá wọn ṣeré lọ lé wọn ní Jeddah ó ń bá wọn ṣeré lọ sí Taif ó ń bá wọn ṣeré lọ ibi tí ó kàn ẹ́ níjọ́ tí wọ́n bá mú wọn fún dírọ́ọ̀gì Ọlọ́run má jẹ́ wọn kó ọmọ ní tọ́ọ̀mọ̀ nípa rẹ̀ ibi iṣẹ́ hajj lọ ṣe kí ni tiẹ̀ ti jẹ́ dandan ní kó ọmọ gbogbo sánà Mákà ni ibi tó bá jẹ mọ́rọ̀ hajj ni kò dúró tó bá ti ń kọjá àyè rẹ̀ àdánwò ni ó dà ìfàsílẹ̀ ìsànàkà. látàkùnà àtúbọ̀tàlá iná níbalá muwákàlù bìlì máa ń tẹ́kẹ̀ iná níbalá muwákàlù bìlì máa ń tẹ́kẹ̀. àwọn ibì kan bẹ ní Jeddah tí wọ́n yọ ọta ọtí má bá wọn ṣeré lọ bẹ̀ àwọn obìnrin kan bẹ nílùú tó jẹ́ pé àdọ́gbọ́n sasẹ́wọ́ àdọ́gbọ́n tàjà díẹ̀ má mix pọ̀ mọ́ wọn o ọjọ́ tọwọ́ bá lọ tẹ̀ wọ́n tí wọ́n bá bá ọ láàrin wọn wọn ní pèsè hajj ló wá ṣe o ẹrù Ọlọ́run kan bẹ níbi ọdún 5 sẹ́yìn ẹnìyẹn ló kọ nílùú Èkó wọ́n mú àwọn kan tí wọ́n gbé drug òun gan ti wọlé fún hajj àwọn tí wọ́n bá mọ̀tàn yẹn ọmọ rántí ó ti wọlé Èkó òun ti kọjá airport ẹni tó mú gbé drug ni wọ́n mú wọ́n wá test iye ọwọ́ tó ti fọwọ́ kan báàgì tó gbé kinní yẹn kọ̀ǹpútà wá gbé jáde pé ẹni yẹn náà ti tẹ̀ka ó ti wọlé ọwọ́ tiẹ̀ náà tẹ báàgì wọ́n lọ gbé kì í ṣe ọ̀rọ̀ ọdún kan ló ló ń bẹ kó tó bọ̀ wọ́n gbé Ọlọ́run nìkan ló là bóyá nìyẹn sì sọ pé bá ń gba báàgì yìí lọ́wọ́ tàbí ní aláàjì báàgì yìí lọ fẹ́ jábọ̀ yẹjẹ́ báyìí gbé bóyá tó kó bá nu iye ọwọ́ tó fọwọ́ kàn kọ̀ǹpútà ó gbé orúkọ ẹnìyẹn jáde àti fọ́tò rẹ̀ ilẹ̀ fi gbọ́dọ̀ wà careful
àwọn obìnrin oníṣìnà wọ́n bẹ nílùú Mẹ́kà bẹ́ẹ̀ bá ti parí iṣẹ́ hajj àwọn kan bẹ kò síṣẹ́ tí wọ́n wá ṣe àwọn ọ̀tẹ̀ lálálàjì wà o wọ́n wá láti oríṣiríṣi ìlú lárọ̀kọ̀ ìlú Mẹ́kà kán gbà wọn bá ríálì tó kù lọ́wọ́ ẹni àsìkò táwọn alálàjì bá jáde ni wọ́n tàn wọlé ọba wọn lò pọ̀ lóòótọ́ ọba àdì rẹ jẹ́ ó sùn wo ná tọwọ́ bá tún dé tẹ̀ ó tún dé ní ọ̀ràn. ìdá àjẹjìdá bímẹ́lẹ́ àṣẹlò yàrá sọ fàmẹ́ àjẹjìdá wà láàkè ìjà tó lè rò fàmẹ́ àjẹjìdá wà láàkè ìjà tó lè rò. lẹ́yìn ìbálò lọ́wọ́ ilẹ̀ kúlàtọ̀ yìí. ọlọ́wọ́ ò lè gbà kankan àfi tó bá máa lọ́wọ́ ènìyàn. mẹ́kùnú mẹ́jàbẹ́ kì í ṣe gbogbo ẹ̀ náà lọ sí sẹ́yájì ló jẹ́ alálàájì ẹni rẹ o. mẹ́kùnú mẹ́jàbẹ́ ọ̀kan nínú àwọn ẹni Ọlọ́run tó ti kọjá lọ òun ló rìnrìn àjò tẹ́lẹ̀kọ̀ nínú ayé apá kan àwọn àfa alánàbì ni wọ́n ní is the only black prophet among the prophet of Allah àwọn kan ní kì í ṣe ànábì wọ́n ní wòlíì Ọlọ́run èyí tó yọ jẹ́ ń bẹ̀ nínú àkọsílẹ̀ kì í ṣe tanu Kùránì òun lọ ó rìnrìn àjò kan lọ sí ìlú òkùnkùn àwọn tí wọ́n jọ lọ ó sọ fún ẹ̀yà alálàájì ìlú òkùnkùn lẹ́wà ẹ̀ ń bẹ nípò òkùnkùn lọ́wọ́ Mákà ò sókùnkùn ilẹ̀ mímọ́ ìṣe ìlú òkùnkùn bẹ̀tẹ̀ gbọ́ òwe tí mo fẹ́ pa fún yìí ó bá kó wọn lẹ́yìn ó ní bàbá ti rìn díẹ̀ ààyè òkùnkùn tí ó gbogbo wa mọ́lẹ̀ wíp tó kùnkùn yẹn bá ti dé ní tí n bá sọ fún yín ní ẹ ṣe o wọ́n rìn díẹ̀ lòkùnkùn bá dé ó ní bí àwa yìí wọ́n ká ní kó bu èrùpẹ̀ bẹ̀ dání ẹni ó bu díẹ̀ nínú èrùpẹ̀ bí yóò kábàámọ̀ ẹni ó bu púpọ̀ yóò kábàámọ̀ ẹni tí ó bu pẹ́ẹ́pẹ́ yóò kábàámọ̀ wọ́n ká ní kó bá ronú àwọn kan bu díẹ̀ ó bu sétí aṣọ àwọn kan bu díẹ̀ sápò àwọn kan sí fìlà àwọn kò sí àwọn kan kó tiwọn sínú agbádá àwọn kan kó tiwọn sínú òbòrí àwọn kan ní kínkínní àbámọ̀ Ọlọ́run níjà wọn kò wọ́n bá rìn lọ wọ́n rìn díẹ̀ ní wọ́n lè bá dé lójijì ó ní ó yá wọ́n ká ní kó yẹ wẹ́wò wọ́n bá yẹ̀ wò àti gbogbo ibi tí wọ́n ti rìn nínú òkùnkùn àti gold èrùpẹ̀ gold ní gbogbo èrùpẹ̀ tí wọ́n tẹ̀ mọ́lẹ̀ ibẹ̀ lẹ́lòmíì ti bu tí ó mú sórí ire láyé tí èkó láyé tí ò ní ṣe wàhálà mọ́ ẹni tí ó bu pẹ́ẹ́pẹ́ ó gbé koro bá wájú báyìí tó ń sọkún ìlú òkùnkùn ìlú àbámọ̀ ẹ ti ń pè bẹ́ẹ̀ yẹn ìlú àbámọ̀ níbi tẹ́ wà ẹ̀yin alálàájì iṣẹ́ tẹ́ ẹ bá ṣe lọ́hùn gbogbo gbàtẹ́ ń ṣiṣẹ́ yẹn lọ́wọ́ bí gbẹ̀yàn bẹ́ẹ̀ ní òkùnkùn ni o ó di gbàtẹ́ bá délé kẹ́ tó gba resort ẹni ó fara sí lọ́ọ̀ ní Saudi yóò gba resort tó bá délé ẹni ó dé Saudi tó jẹ́ pé jàlábíà ni ó túra fáwọn èèyàn ní òjò ráyè di aráàmù mọ́ yóò gba resort ẹni ó dé Saudi eyín lárí àrà làjì eyín lárí àrà jùlọ yóò gba resort ẹni ó dé Saudi tí ń jíwó olówó bó bá dé Nàìjíríà yóò gba resort ẹlòmíì ọkàn díẹ̀ kan ní pé lẹ́yìn ìbò tí àjìdí ọ̀rọ̀ rẹ̀ ń burú sí ni nǹkan kàdánwò lẹ́yìn àdánwò resort ìlú òkùnkùn tó kọjá ní lọ́kadà wá rí yẹn ẹlòmíì ó dẹ̀ dé Saudi kó tó lọ ẹ̀rí pé kò ní kankan yóò kàn dé lẹ́kàn nígbà ní Ọlọ́run kan pọ̀ lórí ẹ̀ àní bọ́lọ̀ ń bá rojọ́ rẹ̀ yóò jàre bọ́lọ̀ ń bá rojọ́ rẹ̀ yóò jàre bọ́lọ̀ ń bá rojọ́ rẹ̀ yóò jàre bọ́lọ̀ ń bá sọ́lá rẹ̀ bó bá ṣe fẹ́ yóò bá jẹ́ ti kádàrá a sì jẹ́ tẹ̀sán bọ́lọ̀ ń bá rojọ́ rẹ̀ yóò jàre bọ́lọ̀ ń bá rojọ́ rẹ̀ yóò jàre bọ́lọ̀ ń bá rojọ́ rẹ̀ yóò jàre o bọ́lọ̀ ń bá rojọ́ rẹ̀ yóò jàre bọ́lọ̀ ń bá rojọ́ rẹ̀ yóò jàre. pẹ̀lú ògbó Ọlọ́run tó bá ti jọ sátidé báwo la ṣe ṣiṣẹ́ ájì máa gbé wá lódìdí lọ́nà tí ó rọ̀ Ọlọ́run tó ní para ẹ̀ dànù ṣe ájì ní ṣe rọrùn ájì rọrùn ájì without tears ó possible kódà báwọn tó kó ọ̀nà tó bá ní wọ́n fẹ́ gbẹ̀mí ẹ̀ sọ fún pé rárá kò lè tó báyìí wọ́n ti sọ fún mi pé ìrọ̀rùn ni ájì bá dé ìyẹn díjọ́ sátidé àmọ́ o látẹ́gí fi láhùn sábàbálí kálá mi wà wá kíta o. wà kíta o wàlíkẹ́ bá wàlíkà wàlímàkà jẹ̀míà wàlíkẹ́ bá wàlíkà wàlímàkà jẹ̀míà. ẹ̀yin àfáà Yorùbá ọlọ́mọdé ó jẹ́ pàpà láti Islam. sábàbálí kálá mi wà wá kíta o. gbogbo ọ̀rọ̀ ló ní táìm téèyàn sọ jáde látẹ́gí fi láhùn mọ́ gbàgbé sábàbálí kálá. sábàbálí kálá mi kí ló wà fa wá kíta ọ̀rọ̀ o. tó fẹ́ sọ jáde gẹ́gẹ́ bí àfáà táìmù tó fẹ́ sọ ìṣe táìmù tó yẹ kó sọ. wàlíkẹ́ bá wàlíkà báwo ló ṣe yẹ kó pírísẹ́ǹtì ọ̀rọ̀ yìí wàlíkàm bóò lọ̀rọ̀ tó fẹ́ sọ lórí ìtẹ̀lẹ́ ló ṣe yẹ kó sọ. ààyè tó ti fẹ́ sọ̀rọ̀ ìsáyè tó yẹ kó sọ̀rọ̀. èèyàn fa àwọn ọ̀rọ̀ kan tẹ̀lé wa jáde tó lè tú ìsìláàmù tó lè jẹ́ ọ̀rọ̀ túbi túnà. níbẹ̀ náà àwọn ọ̀rọ̀ yẹn tó jẹ́ òdodo àwọn òdodo kan bẹ tó jẹ́ pé ní táìmù téèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn òdodo kan bẹ ó ní ààyè téèyàn ti lè sọ̀rọ̀ ẹ̀ ìmọ̀ ní iwájú wa lọ kì í ṣe gbogbo wa nígbàgbọ́ wájọ rí bákan náà o ẹ̀yin àfa kò wá sí ntẹ́ẹ̀lì tú jáde nínú àdìsí ẹ̀ẹ́dẹ̀ múra kankankankan lọ́rọ̀ tí ò yẹ kó bá táìmù mi lọ mo ti sọ̀tàn yẹn láì máa yé ìgbà níjọ́ táwọn sàhábà tó wá bá nàbì pé Abdullahi ibn Ubay òun ló parọ́ mọ́yàwó rẹ̀ tó ló ṣe sìnà Abdullahi ibn Ubay òun ló lọ tán àwọn sójà mùsùlùmí kúrò lójú ogun tí mùsùlùmí fi lùsì over 100 soldiers Abdullahi ibn Ubay ọ̀ràn tó dá ti pọ̀ jù ó ti tọ́kù gbẹjọ́ ọkú ànábì dájọ́ fún un wọ́n sì ń bẹ ní amúlẹ̀ fati wọ́n fẹ́ wọ̀ lu Mẹ́kà Ọlọ́run ṣe sílẹ̀kùn lu Mẹ́kà fún wọn wọ́n fẹ́ wọlé ni àsìkò ìdùnnú àsìkò ayọ̀ ní ẹ wá rántí pé ọ̀daràn ni ọ̀kan nínú ẹni tí ń tẹ̀lé ànábì ẹ wá ní ká ànábì ọ̀dájọ́ ọkú fún lásìkò ìdùnnú pé àwọn ènì lásìkò ìdùnnú pọ́lọ́run sílẹ̀kùn
ànábì dá wọn lóhùn pé rárá mi ò ní pa Ọlọ́run yóò dájọ́ fún kì í ṣe gbogbo èèyàn dájọ́ fún àwọn kan bẹ tó jẹ́ pé ó fà wọn lọ́lọ́run lọ́wọ́ ni àwọn kan bẹ tó jẹ́ pé kòkòrò bàṣẹjẹ́ ni wọn tó bá kó sọ́bẹ̀ bọ́bẹ̀ yẹn ṣe lè wó pọ̀ tó yọ ọba ọbẹ̀ jẹ́ ó fà wọn lọ́lọ́run lọ́wọ́ ni àwọn kan bẹ bẹ́ẹ̀ gbogbo ìdájọ́ ṣẹ̀ríà kì í ṣe gbogbo ìgbà náà láàmú jáde láàmú sọ pé no tí Kùránì wí ni ìtọ́nà wí ni omi ìbẹ́ tá wí ní táìmù ní ìjọba kan jẹ́ ìyẹn náà kì í sọ́ra fún àwa fa ẹ̀wò lẹ́nu jọ́mẹ́ta yìí tí àwọn tí wọn kì í ṣe mùsùlùmí tí wọn jó níjà Islam wọn ń wá gbogbo nǹkan tí wọn fi yẹ̀yẹ́ Islam kó yẹ pé tàbí ẹ̀ làwọn náà mọ̀ sọ àwọn nǹkan míì tó burú pa lápèjúwe ká sọ wípé ànábì kan sọ pé ọ̀lẹ lòun ànábì lòun ọ̀lágbára òun kan mọ bó wọn wọná bó wọn wà jẹ́nà ànábì lòun gbogbo ọ̀rọ̀ bẹ́ẹ̀ kó ń sọ̀rọ̀ àsìkò yìí ọ̀rọ̀ àwọn tí ìmánì ti ṣẹlẹ̀ sínú ọkàn wọn tí wọ́n á gbọ́ yín yé ni kì í ṣe ń tẹ́ ilé sọ níta gbangba lọ́dọ̀ àwọn alladhina fi qulubihim marad àwọn tí Islam wọn ò tí ì rin lẹ̀ ẹni tó jẹ́ pé ti ń wá nínú Islam agbára kọ́lọ́mù gbàdúrà rẹ̀ ní wá irú ẹni wọ́n wá sọ fún pé ànábì gangan ló wọ̀ lágbára kankan kò lè gbọ́n tó ń gbíyè á sí ẹ gbọ́ lára wọ́rọ̀ bẹ́ẹ̀ ni ká sọ pé ànábì kan ò rí Jìbìrìlù náà ọ̀rọ̀ náà mú rí Kùránì kan wá dọ́kàn dé sára ẹ̀ ọ̀rọ̀ yẹn lè jẹ́ òdodo bẹ́ẹ̀ kò ń ṣe táìmù yìí kì í ṣe àyè tá a ti ń wí yìí kì í ṣe irú àwọn apá kan ọ̀rọ̀ yẹn lè jẹ́ òdodo torí mi kan ò gba apá kan ọ̀rọ̀ yẹn gbọ́ bẹ̀tẹ́ ni tó sọ olólùfẹ́ mi ni mo bìlí pa padà jókòó tájọ sọ̀rọ̀ níjọ́ kan irú àwọn ọ̀rọ̀ báyìí ń kó bá orúkọ Islam omi tún bẹ nínú nǹkan táwọn èèyàn sọ ká sọ wípé ànábì kan fúnra ẹ̀ ànábì ó jẹ gbèsè kú ni ànábì jẹ gbèsè kú ni ànábì jẹ gbèsè kú ni àwọn ọ̀rọ̀ kan bẹ tí ò yé àsìkò yìí ó wà controversial nínú Islam o kò wà controversial o ìtìfáàkù ń bẹ lórí ẹ̀ kò sí ìtìfáàkù ni o àwọn ọ̀rọ̀ kan bẹ tí ò yé táìmù yìí.